lóde o nítorí ọkùnrin takuntakun ọkùnrin takuntakun ọkùnrin mẹ́ta àtààbọ̀ tí wọ́n pè lé yẹn kan ṣoṣo Adédèjì Samson Oyèdìran àmọ́ o gbéra nílẹ̀ kó dìde kó ṣe bí akọni òní lọ́jọ́ bí rẹ̀ kò ní dọ̀jú ẹkún láṣẹ lẹ́dùn mẹ́rin ọba okú ọdún. àmọ́ ó ṣọdún ayọ̀ ẹ kí pọ́kú ọdún. àmọ́ ó ṣọdún ayọ̀ ẹ kí pọ́kú ọdún o ọkọ pẹ̀lẹ́jì ro ni mò ń kí o. Ìkírun àgùnbẹ́ ṣànílé bàbá rẹ̀ o. àmọ́ ó ṣọdún ayọ̀ ẹ kí pọ́kú ọdún. owó bàbá ti ara rẹ̀ ẹ kí pọ́kú ọdún. bàbá ríre olúwa ẹ kí pọ́kú ọdún. ọmọ Ìkírun àgùnbẹ́ o ẹ kí pọ́kú ọdún. lónìí ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu ọmọ akọrin torí bíbí lábíjù mọ́ kòkòrò bá a ti bóde ẹ̀yìn mọ́ sọ́sọ́. ìjíǹjí mo jí nínú ilé bàbá mi ọmọ Yẹni àti Ọláolúwa ló pè mí lórí aago. wọ́n ní ká máa kọkùnrin takuntakun ọkùnrin takuntakun àmọ́ ó àgbọ̀tì. ó yá máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba Adédèjì Samson Oyèdìran àmọ́ ó. Ìkírun àgùnbẹ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. ìwọ lọ́mọ Ìkírun àgùnbẹ́ onílé òbí. ọmọ ẹlẹ́ni àdẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́. ọyá ṣetán ọyá wọlé nílé ra o. ọ̀bàlù wọ́n ṣetán wọlé lẹ́rìn. ọdún Ìkírun àgùnbẹ́ ló ṣetán lọ́wọ́lẹ̀ ní kóòtù. bí a ti ń poríkì ìbàbá tó bí ọlọ́mọ ni. onílẹ̀ ẹ̀kọ́ lánìí bàbá yín jẹ́. ọmọ oníkú àtàrẹ. ọmọdé ti dókè wọn àdìjí nílé wọn. òwò sẹrẹ rẹ ó pilẹ̀ ní sáàjọsìn. wọ́n lágùn bí olódò mo takò wọn mo nírọ́ ni wọ́n ń pa. àmọ́ ó máa bí wọ́n pẹ́ ta ń lò sẹ́rẹ́ ta ń láàbọ̀ ta ń lò lútọ́kí omi tó jẹ́ káyà bá pọ́n mu tẹ́nìgbọ́lá ọmọ olóbì ìfọ́rọ̀sùn tògúnra dúró ọmọ agúnyán tó kó bọ̀ wá bọ̀sà tẹ́nìgbọ́lá nìyí ọmọ ẹlẹ́ni ewele ọmọ akínrun òfòdòfòdò bàbá rẹ̀ ló fòdòfòdò òfò yàrá fò gàngá akínílé akínlójú ogun ó ṣe kẹ̀kẹ́ ní bàbá àgbàlagbà ibi akírun sí lámàpè lákìrun àmọ́ ó ibi ìkírun sí lọ́jọ́ ọjọ́ sí o ńlọ́dí Ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí bí ẹ ti foríkì bàbá tó bí ọlọ́mọ ni ọ̀rí Ọ̀yọ́ lẹ ti ṣẹ̀wẹ́ o ọmọ Ọ̀yọ́ di méjì ọmọ tẹ̀lá wọn lájí ṣe bí Ọ̀yọ́ láàrin lẹ́yìn Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ńlákù bàbá ẹnì kọ̀ọ̀kan láíláí fáabàdà kí ni àwọn ń bẹ̀ lọ́dọ̀ òkun mi kéré èmi kọ́ àwọn èèyàn rẹ̀ mọ rírì rẹ̀ náà ṣe gbé mi wá bí o ọmọ Yẹni àti Ọláolúwa